ẹ wò bẹ́ẹ̀ mi ṣe wà yìí ìyàwó lé ni mí o ìyàwó làǹdẹ̀dẹ̀ ni mí. o ṣe lójú Mary ló ti sọ àbí. bẹ́ẹ̀ ni lójú Mary àtọjú bàbá tí ni mo ti sọ. bàbá tí dẹ ni àwọn ò mọ̀ pé ìyàwó làǹdẹ̀ ni mí pé ipò olórun àwọn ò mọ̀ wípé wá o. míwẹ̀ ti ṣe lọ́dún ìtàn. lẹ́yìn ìgbà tẹ́ ẹ ṣe tán nìyẹn ṣá. rárá o lẹ́yìn ìgbà tá a ṣe tọ́kọ́ nìyẹn o. tó. nígbà wo nìyẹn. bàbá tí send the request ọ̀rọ̀ náà kan ìyá mò ń gbọ́. so a dẹ̀ bẹ̀rẹ̀ sí ní play game ìwọ Mary Gold yìí ìwọ ló kọ́ bọ́ aṣọ ìwọ ló kọ́ bọ́ aṣọ ìwọ Mary Gold yìí ìwọ ló lọ fọ́ọ̀fì oko bàbá tí. bàbá tí sọ bẹ́ẹ̀ fún mi. ìwọ even though bí bàbá tí ṣe ń díẹ̀ mi ìwọ ló ń díẹ̀ bàbá tí ò ń díẹ̀ sí. tí bàbá tí sọ fún mi lọ́sàn-án yẹn ni wípé ó ní dáadáa yìí ò sọ nǹkan kan pé kì í ṣe ọmọ tó bẹ bákan pé yípe Mary ló ń sọ gbogbo ẹ̀. Mary Gold ìwọ ló ń díẹ̀ bàbá tí sí ni òun ló ń díẹ̀ even though kẹ́mi àti bàbá tí kí n tẹ̀ tó free mọ́ bàbá tí gan bóyá mo ti máa mọ sí bóyá mo ti máa mú bí 8 shots. ó mọ̀ ọ̀rọ̀ àwọn méjì. ó ti rọ kó tẹ̀jọ́ lọ rà tó ló sọ fún ọkọ yìí pé ẹ lọ ẹjọ́ lọ ra gbó. Mary Gold àti bàbá tí ló smoke èmi ò bá wọn smoke. òkè Mary náà mú gbó. bẹ́ẹ̀ ni mà Mary Gold àti bàbá tí ló smoke lọ́jọ́ yẹn. so kí tó lè ṣe nǹkan tí Mary Gold ń díẹ̀ mi sí because ó ń díẹ̀ mi fún àwọn hard thing. ṣẹ́rí Mary Gold yìí ikú pa ni èèyàn ní bó ṣe wà yìí ẹni tó bá pàdé Mary Gold tó bá pàdé ejò kí lẹ́yìn ó pa Mary Gold kán fi ejò yẹn sílẹ̀ kó máa lọ. ẹjọ ọdọ bàbá tí ó yẹ kó join kìíní ni má pè mí sórí fóònù. bí àwùgọ ló da àgbèrè sí ẹ lára bẹ́ẹ̀ yẹn àmọ́ ẹlòmíì máa ń fi àgbèrè ṣèyàn ó ní possible. kò dágbére kọ́kọ́ sí mi lára o. ikú pa ni ẹ̀dá ni. bẹ́ẹ̀ ni mà ṣé rí ọjọ́ yẹn mi ì fẹ́ play game yẹn ìwọ Mary yìí ló sọ fún mi wípé kí n play náà pé kí ló wà ń bẹ̀. ìwọ the same Mary yìí ó wá bring back ìgbà tí nǹkan tí ọkọ mi ti ṣe sẹ́yìn ló sọ fún mi pé ṣé mi gan mọ̀ kan tí láǹdẹ̀ gan ń ṣe ni. ní pé ṣe bí láǹdẹ̀ àti lágbájá ti play ru géèmù yìí rí náà. wípé kí ló wà ń bẹ̀ ó dẹ̀ dárúkọ ọ̀rẹ́ wa yẹn náà torí pé wà tẹ́ ti jọ play rí wípé so kò sí ẹ̀rù rẹ̀ ń ba èmi lọ́jọ́ mo ní Mary because mo mọ̀ pé géèmù yẹn is a dirty game kò dẹ̀ kí n ṣe géèmù tí mo like rárá àti rárá ni géèmù yẹn truth or dare ó ti pẹ́ normal game to everybody mọ̀ randomly ni. tàbí ìyàwó ilé náà mo ṣe ìyàwó ilé náà máa ń ṣe. kò sẹ́ni tí ò lè ṣe ẹlòmíì lè ẹni tó bá wù. sorry tí mo sọ pé mo fọ because. olóòlò kọ́kọ́ fọ́ọ̀kì ẹ̀ ìyàwó ilé dẹ̀ wà ń bẹ̀. ok ó dẹ̀ bọ́ṣọ nìyẹn ó bẹ̀rẹ̀ sí ní play game ó bẹ̀rẹ̀ sí ní díẹ̀ ó ń díẹ̀ mi òun dẹ̀ mi pé kí n ṣe kan bàbá tí èmi náà ń díẹ̀ padà gbogbo nǹkan tó ń díẹ̀ mi sí. pé tó sọ pé Mary Gold ń lo àfọ̀ṣẹ ó possible máa sọ̀rọ̀ lọ èèyàn lè lo àfọ̀ṣẹ sọ̀rọ̀ nù ó yẹ kó ọmọ ní mo gbọ́. ó lo àfọ̀ṣẹ mà. ó lo àfọ̀ṣẹ ló ṣe workout ó lo àfọ̀ṣẹ ní kí n ṣojú lásán máa sọ̀rọ̀ lọ. pé ó díẹ̀ mi fún bàbá tí ní láti pé kí bàbá tí fún mi ní dọ́gì. bàbá tí wọ́n sọ fún mi pé ṣọ́mọ̀ ẹ pé kò sówó lọ́wọ́ àwọn ọmọ because ọjọ́ yóò dẹ́kun kò sówó kọ̀ọ̀kan lọ bàbá tí mọ bàbá tí ò dẹ̀ mọ tí mu bàbá tí wà ní òkè kò sí wàhálà bàbá tí ò mọ tí mu. bàbá tí wà ń sanwó mugun. bàbá tí yes bàbá tí kò sówó lọ́wọ́ àwọn ọmọ bàbá tí wà yes ma bàbá tí wà mú kọ́ńdọ̀mù wọn jáde ó kọ́ bàbá tí gò lé lọ́jọ́ yẹn mà tí bàbá tí bá wà níbí báyìí wọ́n lè àwọn gọ́lẹ̀. bàbá tí mo ti sẹ́ǹdẹ̀ ní request wọ́n ló tí accept ẹ o wọ́n ló kó ẹ ò lé ń jọ yẹn máa gbọ́ mú gbọ́. ó kọ́ bàbá tí ò lé lọ́jọ́ yẹn o. kókó ẹ̀ dẹ́ kéré. so gbà tí ó díẹ̀ mi pé kí bàbá tí fún mi ní dọ́gbọ́n bàbá tí wàá mú kọ́ńdọ̀mù jáde. mo wá sọ fún bàbá tí mo ní nǹkan tó ṣe ife ẹ̀ nílé fún mi ní dọ́gbì o ife mo máa jókòó lé yín ni o. bàbá tí wàá sọ fún Mary pé kí Mary kọjú sí ara ògiri. but gbogbo ìgbà tó ló máa jókòó lé orí oko bàbá tí yẹn wọ́n ti ro ẹ lọ́tí yó. kò sẹ́ni bọ̀dì tó rọ èmi mo máa mọtí dáadáa mo mọtí mu
tí mo bá high mo máa mọ̀ pé mo high mà. ó wà conscious gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ni mà. ṣé tó fi jókòó lé nítorí dọ́gì wọn lẹ̀ ṣe. èmi àti bàbá tí ò ṣe dọ́gì o bóyá àwọn kò mọ̀ kan tó ń jẹ́ dọ́gì o. òkè jíjókòó lé mi ojókòó lé ṣù. mo kàn jókòó lé wọn gan ní lápsì ni mà. mo jókòó lé wọn ní lápsì ni torí kí Mary lè rí nǹkan kí Mary lè wò ó pé bóyá èmi àti wọn ṣe nǹkan. tí bàbá tí bá wọn gbà kí bàbá sì jáde náà. bó ṣe ẹ plan pé ẹ fẹ́ lọ sẹ́ẹ̀tì bàbá tí ìyọ̀ ọ̀pù àbí kí ni tó ń ṣẹlẹ̀ bí gan. mo fi ọlọ́run ọba tó dá mi mo fi búra èmi ò even though bí ọ̀rọ̀ yẹn gan ṣe ṣẹlẹ̀ I don't understand nǹkan tí Mary sọ fún mi ni wípé òun fẹ́ lọ invite bàbá tí fún program ẹ̀ pé kó wá bóun ṣe MC mà. bọ̀tẹ́ lo language kan yìí pé ó dà pé bàbá tí ì ti mọ̀ kí ló mọ̀. ìgbà tẹ́mi àti Mary ń sọ̀rọ̀ ni ìgbà tẹ́mi àti Mary ń sọ̀rọ̀ ni ìgbà tẹ́mi àti ẹ̀ ń sọ̀rọ̀ ni. ok máa sọ̀rọ̀. so bọ́wẹ̀ ọjọ́ yẹn dẹ̀ ní tí Mary sọ pé òun sunu kitchen àsùn ọ̀dọ̀ bàbá tí lọ́jọ́ yẹn mà èmi àti Mary àsùn ọ̀dọ̀ bàbá tí ọjọ́ yẹn á kúrò lọ́dọ̀ bàbá tí lọ́jọ́ yẹn àsùnlé bàbá tí and everything tá a ṣe ń bibẹ̀ yẹn inú kitchen bẹ́ẹ̀ yẹn ló ti ṣẹlẹ̀ mà. even though both game ipe Mary God òun ló dáná òun ló mọ bàbá tí òun ló ń dáná lọ́dọ̀ bàbá tí. so gbà tó yí ó yẹ bàbá tí ń dówó lọ́wọ́ òótọ́ ni Mary kọjú sóògiri àbò òun bàbá tí ò yes ma bàbá tí ò dó mi mà. oko kan jókòó lé oko ẹ̀ ní oko. mi ìjókòó lé oko mo jókòó lé bàbá tí lẹ́sẹ̀ ni mà bàbá tí ò dó tí bàbá tí bá wà ìgbà kan jáde kan sọ̀rọ̀ bàbá tí ò dó mi. ní o bàbá dì ti sọ pé àwọn du ẹ má wọrí nípa pa yẹn ẹ ká sọkan mi wọ́n ti sọ pé àwọn du ẹ má wọrí wọ́n lóun ṣe dọ́gì. wọ́n làwọn ṣe dọ́gì sọkan mi má wọrí. wọ́n ní ẹ wọ́n ti sọ. má wọrí nípa yẹn sọkan mi má wọrí bóyá mi nípa wàá mú bàtàn ṣe máa o. o lè má mọ̀ ìwọ sọkan mi kúrò lórí yẹn. so after that a dẹ̀ kúrò ń bẹ̀ ó kálukú dẹ̀ gbalẹ̀ ẹ̀ lọ kò dẹ̀ sí kankan látàgbà yẹn èmi àti bàbá tí ìgbà mi ti Mary God bá kó lé ní àpé kí n pe bàbá tí pé àkí bàbá tí ra pizza fún wa àbí kí ní èmi àti bàbá tí ò sọ̀rọ̀ àkí text gan tí Mary God tó bá wà lọ́dọ̀ mi òun ló máa ní kí bóun kí n message kí n bóun pe bàbá tí even though gbà mí gan lẹ fóun gan ló pe bàbá tí tó máa gbé fóun fún mi so bọ́rọ̀ ṣe jẹ́ nìyẹn mà. báwo ni ọ̀rọ̀ yẹn ṣe jáde. ṣe ibi tí mi ò nǹkan tí mi mọ̀ nìyẹn èmi àti Mary God àti bàbá tí nìkan la wà nínú ilé lọ́jọ́ èmi àti Mary God àti bàbá tí nìkan la wà níbẹ̀ lọ́jọ́ yẹn. ó ní bàtà ìdúrà yín pé dírẹ́fà wà ńbẹ̀. kò sí dírẹ́fà wà ráǹdì bẹ́ẹ̀ ni. kò sí dírẹ́fà kankan láráǹdì mà kò sí anybody láráǹdì èmi bàbá tí àti Mary God la wà nínú ilé yẹn. àwa mẹ́tẹ̀ẹ̀ta yẹn nìkan la wà nínú ilé yẹn. Mary God ló sọ fún mi wípé òun máa bá mi pe nọ́ọ̀sì mi pé òun máa bá mi pe nọ́ọ̀sì òun pé kí nọ́ọ̀sì òun wá treat mi. nọ́ọ̀sì ẹ̀ dẹ̀ treat mi nọ́ọ̀sì ẹ̀ sọ pé àwọn máa treat mi fún 3 days. káyọ̀ pé mo dọ́dọ̀ Mary God lẹ́ni second day ni mo padà kúrò ń bẹ̀ o. second day even though mi ìgbàbẹ́rẹ́ mi tán lọ́dọ̀ nọ́ọ̀sì yẹn o. because mi ìmọ̀ 4 days mi ìmọ̀ 5 days tó yẹ pé mo wá sùn nílé òun. èmi ò sọ pé wá sùn 4 days síwájú ilé tèmi o mo fi yín lẹ̀ sílé mi ní ìdẹ̀mú iye ọjọ́ tó sùn. bẹ̀tù wọ́n ló sọ pé mo lo 5 days now ó sọ pé ò mọ iye ọjọ́ tí mo sùn bẹ́ẹ̀ mo ń gbọ́ nínú àwọn voice nínú àwọn interview tó ń ṣe pé mo wá sùn 4 days 5 days nílé ẹ̀ now. àwọn tó sọ pé olò náà ni kò lọ bèrè lọ́rùn torí nǹkan tí mo sọ ń gbọ́ fi ń lè mú lọ. because ìwọ kọ́kọ́ fúnra lára ẹ̀ mo sọ mo gbọ́ náà ṣé mi gbọ́ ni. dára kúrò lórí ìyẹn eléyìí tó tún sọ lọ́wọ́ yìí ni kò tún jẹ́ ká sọ nǹkan tí mo ṣe jáde fún ẹni ẹ because ẹ ti fẹ́ yà mí wèrè. ẹ ti ẹ ṣẹlẹ̀ mọ́ sí ẹ wá sílé mi tó wá ń pariwo ládùúgbò pé èmi mo dàárín ìwà àti boyfriend ẹrú èmi mo lọ ọ̀rẹ́ wa tó lọ sọ̀rọ̀ ẹ rí àtáàkì ìgbà tó rọ̀ làǹdẹ̀ yìí náà tún ṣẹlẹ̀ mi ìtúwá lè dákẹ́ àdàbí tí bá lọ ní méjì pẹ̀lú ẹ ló kù àbí mo fẹ́ kí ni ẹ dàrú òun ló kù láàrin èmi àti ẹ kò nídìí kí n sọ̀rọ̀. ṣé orí nǹkan táláṣàbí ṣe fún ẹ ni màmá fún ẹ láyọ̀n ni bàbá ó fún ẹ láyọ̀n. màmá jí láyọ̀n fún ẹ ni. ẹ ṣe bọ̀ ọmọ tó ṣẹlẹ̀ ọmọ tí mo ṣe fún ẹ láyọ̀n ìgbà tẹ́mi náà wà ní Sisi mo náwó tó gbẹ mo náwó tó ti paralyze mo lo gbà mí dáadáa but mi ìwọlé ọkọ pín ṣe ṣe alo mẹ́rin bẹ́ẹ̀ yẹn dára sí mi ṣáà lè tọ́ sí ẹ dára sí mi
Dára kọ́ ló rẹ́rìn o. no mf ó dà pé bóyá Fàájà ló rẹ́rìn o. Fàájà ló rẹ́rìn àwọn náà rẹ́rìn. tó bá béèrè láti mọ̀lété dé géètì mò ń pín báyìí ni mò ń polówó ẹ̀ kiri ni bọ̀tí mi ò wọlé ọkọ kí n ṣe ṣìnà rí. mo á bí ẹlẹ́rìí pé dára kí ló tó fẹ́ pa làǹdẹ̀ ò tí ì dá mi lóhùn. mi ò pa làǹdẹ̀ o látìgbà tí mo dẹ̀ ti dọ́dọ̀ làǹdẹ̀ ò lè sọ fún mi pé òun ká mi mọ́kùnrin rí àbí mo ṣe ṣìnà rí lábí òun. èmi ò mọ ibi tí làǹdẹ̀ ti ń gbọ́ rúmọ̀ mi màá tó ń fún làǹdẹ̀ ní rúmọ̀. làǹdẹ̀ ò lè sọ fún mi pé látìgbà tí mo ti délé òun pé òun ká mi mọ́ ṣìnà àbọ̀ òun gbọ́ pé mo ṣe ṣìnà rí àbọ̀ rí mi. tó bá yẹ ní ti bàbá tí tó fún ẹ dọ́gì àdèmọ̀ pé mistake mary ni. ṣé o rò pé tó ṣe pẹ̀lú bàbá tí yẹn ṣe ókè ò ṣe é ṣìnà rí kí ló mú ẹ débẹ̀ kí ló mú ẹ tó fi ṣe. ṣé ókè jẹ́ kí wọ́n béèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀ kàkédé tí òkè ń fún ọkọ ẹ̀ ní òbòdò. nǹkan tó sọ fẹ́mi ń gbà yẹn ó ní pé làǹdẹ̀ ti change ó ní pé kí làǹdẹ̀ pé because ó wá bá mi ó ní àmẹ́rì gbà mí kí làǹdẹ̀ máì tí ì fi nǹkan sóhun tán ni ó máa ti kàn. mo wá sọ statement of ní tilẹ̀ tó lọ́hùn làǹdẹ̀ ò kí ń jẹ chicken so mòun náà ló sọ mo ní làǹdẹ̀ ò kí ń jẹ chicken tó wá lọ́jọ́ kan tá wá ṣe chicken tó máa ní àpò sọ pé ó dẹ̀ fún làǹdẹ̀ jẹ ó sọ pé làǹdẹ̀ ò kí ń jẹ chicken òun fún jẹ àwọn kíní ewu ẹ̀ nìyẹn pé ó dà pé àwọn kíní gan ó lè fà tó bá tẹ̀ ti stop láti máa fún ní chicken jẹ ká tún wá wò ká dẹ̀ tún ṣe àgbo ká dẹ̀ tún ṣe fún wọn bóyá ó dẹ̀ sọ pé wọn kì í ṣe bẹ́ẹ̀ ó ní bẹ́ẹ̀ ni. ìyàtọ̀ chicken òfin jẹ́ pé kéèsì apẹ̀ ó yàtọ̀ sí ìyàwó Mohbad dára. ó ń fún ní wọjẹ ni màá. orí mo sọ pé ikú tó pa ìyàwó Mohbad ìyàwó ẹ̀ ló yẹ kó hold responsible. you try. ṣé o bímọ ọkùnrin dára. ọmọkùnrin ni èyí tó bí fún làǹdẹ̀. mi wàá mú àwọn méjì tó kún yẹn ọmọkùnrin ni. nígbà tí làǹdẹ̀ ìsákò nínú ilé lọ́jọ́ kìíní tó wá fi tó sọ́dà lágbé mo ní ó sì máa jẹ́wọ́ kí ló ṣe fún gbà yẹn dára. ó ti wà lórí kọ́. ó ti wọ̀ nǹkan.